ọ̀tá lọ gbá bọ́ wá ó fẹ́ ká sunkún ọ̀tá lọ gbá bọ́ wá ó fẹ́ ká sunkún ọlọ́dọ́jú tí wọ́n ò ayé kò yọ ọ̀tá lọ gbá bọ́ wá ó fẹ́ ká sunkún ọ̀tá lọ gbá bọ́ wá ó fẹ́ ká sunkún ọlọ́dọ́jú tí wọ́n ò ayé kò yọ wọ́n ti kó wọn jọ bíi méjì bíi mẹ́ta bíi mẹ́rin wọ́n máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ yẹn nínú àdúgbò nínú street wọ́n máa ṣe ẹ̀ka àrítẹnimọ̀ wí wọ́n ti fà pàdé wọ́n ti fi bó tí wọ́n mọ́lẹ̀ Jídé Sketo tó jẹ́ ní ká máa tẹ̀bà láláì rọ́pẹ́ o ẹgbọ́n ṣèrò ìdá o kò máa dà ọ̀tá lọ gbá bọ́ wá fẹ́ ká sunkún ọ̀rọ̀ ọ̀tá lọ gbá bọ́ wá wọ́n fẹ́ ká sunkún ọlọ́dọ́jú tí wọ́n ayé ẹkùn òyò. Orúkọ mi kò pọ̀ kò lọ́ǹgì ló kéré jù láyé Muhammadu Soliudeen Ọlájídé Àkànní Sketo jẹ́ olórin àgbáyé Mr Peacemaker ikú bàbá Mercy ó lọ fà. 1990 ni mo wò pé mo fẹ́ máa gbowó mi ní àti di olórin ayé. Mo tó 1994 ni mo dúró ní àbá 45 olórí àbá wọlé stein wa bẹ̀rẹ̀ sí ní lọ légbègbè ìríkò àdúgbò kò tí ì lọ sí gbogbo àgbáyé mo tó dé bàbá mi ṣe ọba orin Alhaji Saheed Òṣùpá Àyìnlá Akóredé ní ilé mọ́sọ̀ Òṣùpá láyé torí ó wà náà àwọn èèyàn tó tàn mọ́lẹ̀ ìràwọ̀ mi tó ní. Sketo jẹ́ olórin àgbáyé kì í ṣe olórin àbá Sketo jẹ́ iná mo dẹ̀ clear wọn. Kálákà yóò ṣe fọ́kọ̀pù ni tí ó pọ̀ ní ààyè gbọ́dọ̀ yọ ni. Máa pẹ́ táyà wẹ́yàn sí ní tí wọ́n ṣe nǹkan. Ó ṣe fọ́kọ̀pù lẹ́gbẹ̀ẹ́ òpè àwẹ́wẹ́. À ń pọ̀wọ̀ náà lé ní ọjọ́ orí òjò wa lọ bọ̀ ní ọjọ́ apọ́lọ́ ṣàánú ogbé ẹ débẹ̀. À ń fẹ́ àwọn ọ̀wọ̀ Pasuma náà ní ìdíkà fún respect lódì ìjà ìbàtà tẹ́wẹ́ sí ọ̀kan bẹ́ẹ̀. Táyà pẹ́ sì fún ẹ gangan. Ìjà wa ni pé ọ̀gá ẹ tó build ayé ẹ tí ò wojú àdúgbò kò wojú Ìlọrin kò wú ẹbí gbọdọgbọdọ lọ́rùn ẹ sí direct ó wá lógo tán wá bẹ̀ sí pa ìtàn yẹn ò gbà ẹ́ lẹ́nu mo jáde fún pé má sọ bẹ́ẹ̀ mọ́ knockout Pasuma mo ti mú wọn rí o mo make owó wọn wí kí ni mo gbẹ́gbọ́n mi fún lọ́bẹ̀ wọn àti ọ̀tún tó wá ṣe iṣẹ́ kan wájọ pè mí àti wọn òun mo fi wá lówó jù wọ́n sì máa kú bá wọn ṣe kí ọlọ́kọ̀ wọn sí mi lókù kíkan gbà fún fẹ́ rí ọ̀wọ́ pọ̀ mẹ́ ẹni tó fi ẹ̀gbọ́n ẹ̀ lẹ̀ ọdún tó Saheed Òṣùpá ẹ̀gbọ́n mi dáadáa ni wọ́n ṣùgbọ́n àsúnmọ́ wa Pasuma àti wà á ti kékeré tí mo gbà fún gbogbo ara tí mo vanilẹ̀ ìṣẹ̀dá kan ní mẹ́tọ̀ mi ni mo ṣe Pasuma gan ni mo bá dúró lórí pé ẹ̀tọ́ ilé ni máa tí Pasuma làwọn kò rí bẹ́ẹ̀ mistake ni ó sọ̀rọ̀ ọlọ́mọdé fẹnu kọ Òbésèré Pasuma kò jọ kò mọ̀tàn ni tí wọ́n dẹ̀ mọ̀tàn náà bí wọ́n fẹ́ dá ọ láàmú ni because nígbà wọn sì dá mọ́tò dáwà Òbésèré Pasuma ọ̀rẹ́ ni wọ́n ó dín pọ̀pọ̀ rẹ̀ Pasuma tó Òbésèré àfọ́júmọ́ ifun òyìnbó mọ̀ àwọn àjẹ̀nú àwọn ẹlẹ́yà àwọn àjẹgbọ́n mọ̀ pé ọ̀rẹ́ ni wọ́n ó kọ́lẹ́sì ó mú Pasuma ó sọ ìtàn fún Paso tó tọ́ sẹ́nu ẹ̀ ọmọ tí èèyàn tọ́jú tó lè wá ní ìtàn burúkú lòun ó sọ fún Paso yìí o Sáyìndé àti ọjọ́ kan kọ̀ọ̀lẹ́ dédé rí Pasuma ní kíṣìn wà Sáyìndé tó kún kúnlẹ̀ àwọn àwọn ọ̀gbẹ́ ẹgbàá mi o sọ jẹ́ kéwà gbèsè ní àbúrò ẹgbà ìyàwó fọwọ́ ogun dòbálẹ̀ àbí wọ́n fẹ́ gé ègún kú lára wọn ni Pasuma láti kékeré Pasuma lọ́rọ̀ tí ní kó nílà káì nígbà tó wá tí Ìbàdàn àtàwọn àkéré gbà ẹ wọ́n pọ̀ mẹ́gbà tí wọ́n bú Wasiu Ayinde ó pàdé lé ìyẹ́ òjò gbádùn ó lọ bẹ̀bẹ̀ wọ́n ló dalẹ̀ ni kó dalẹ̀ ìyẹ́ ẹ̀ ti rí ọjọ́ wájú pé tó bá lọ bá ẹkùnrin yìí já Ọlọ́run kọ́ o òun Ọlọ́run lò fún ẹ o kó máa fẹ́ tiẹ̀ èmi tẹ́wọ̀ yìí lẹ́nu pé mi nílé Jídé ọmọ mi Pasuma tó ń bú yẹn kò gbọ́ mi ní òun ní ní nǹkan sọ fún ẹ ní mi ò dùn báwọn fẹ́ o lè má gbọ́n tàbí gbà yẹn torí òun bínú Paso yẹn máa bú o wọ́n náà àbáyọ báyìí kó lọ wá ìyọnú ẹ̀ kó lọ bẹ̀
mo dẹ̀ wọ́n náà opportunity pé máa Pasuma àparí ìjà kíkẹ́ ègún ló jẹ́ ẹ tó ń jẹ́ ni náà táyọ̀ bá gba yìí níbẹ̀ dé 50 years yẹn jù ó lọ kọlu aláàánú ṣọwọ́ lásán ni àbọ̀wọ̀ ayé ẹ̀yà bèrè àwọn èèyàn kó bá a sọ ṣáyé ni ká pè ní àbí àkọsílẹ̀ ti sẹ́ẹ̀tì pé máa rìnrìn àjò ẹ̀rẹ́ o Abádìgún Àrẹ̀mọ Pàṣọ ni olórí àgbáyé tó jẹ́ nọ́mbà 3 ọ̀gá ńlá ni sáwùjáwùjá mama nọ́mbà 2 ọ̀gá ńlá ni ó lè yẹrí for now ká má gbú rẹ̀ nítorí mú fi yẹrí bẹ́tọ́ nọ́mbà bí òun náà sọ pé kò yẹ kó yẹrí dáàdì mi ibi ń kọ́ra ẹ̀yin mo máa bá sọ̀rọ̀ báyìí K1 ọmọ yìí ni a lè pẹ̀yìn méjèèjì pọ̀ lágé ẹ lè máa ṣe bí àgbàlagbà ẹ lọ bá ọmọ yín lé kò kàn mí mo dẹ̀ fún yín ní ọ̀sẹ̀ kan mi ò pàṣẹ fún yín dáàdì mi èmi fún yín gẹ́gẹ́ bí àwọn fásitì ṣe rán mi wá kí n sọ wọ́n rán mi wá bí ni o dédé wá fúnra mi wá sọ̀rọ̀ wọ́n ní kí n sọ fún yín pé àwọn fún yín ní 1 week kẹ́ ẹ lọ bá Wasiu Ayinde fúnra ara yín